Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo fẹ́ ká wo fídíò méjèèjì mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Bàbá Mudiru Markaz àti Dr. Lawal. Ìwọ tí o bá jẹ́ Markazi, màá fẹ́ kọ́kọ́ mọ̀ yìí pé ìjẹ́ Mùsùlùmí ẹ̀ ó ṣáájú ìjẹ́ Markazi ẹ̀. Bákan náà, ìjọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ó ṣáájú ìjọmọlẹ́yìn àfáàyìn. Aláwọn Markazi gidi táwọn sọ dáadáa pa wọn. Àmọ́ gọ́ọ̀rọ̀ yìí taqdisul ashkhas bá àfáàyìn bá ń wọ̀ ọ̀gbẹ́ lọ báyìí. Bá àfáàyìn bá sọ nǹkan tó takò ìsìn Ọlọ́run tí ò dẹ̀ mú ìmọ̀ dání ẹwà tó máa justify ẹ̀ mọ̀ ṣípè fáwọn ẹ̀mọ̀ bá wọn lórúkọ jẹ́. Wallahi la yadurru al-haqqa kathratul mukhalifin. Kò síbẹ̀ ṣe lè pọ̀ tó ẹ̀ lè dá òdodo lákẹ́. Nígbà tí dókítà yìí tí wọ́n sọ nǹkan sọ nígbà yẹn ẹja ọkọ̀ gbọ́rọ̀ yẹn náà. Ó ṣe wòlíì ni 1991 ni Sheikh Adam ti kọ déètì tí ó kú kalẹ̀. Bàbá mọjọ́ tí ó kú wọ́n dẹ̀ kọ déètì wọ́n fún àwọn àfáà méjì kan náà àfáà Markaz àwọn méjì wà láyé nísìn tábà ti wà off camera àmọ́ sọ fún yín àwọn méjì wà láyé déètì yẹn náà ni wọ́n kú. káàdì bọ́ tàbí ọ̀rọ̀ yìí tapò ẹ̀sìn ẹ̀yin tẹ́lẹ̀ tú Qur'an kí wàá lè tú síbi wà máa tadri nafsun bi ayyi ardin tamut ẹ̀yin kan tú jáde ẹ̀yin tí adamu jù bẹ́ẹ̀ náà ẹ̀yin kàṣí adamu ni wọn ẹ̀bẹ̀ tún justify tó tapò àyà Qur'an kí lè jẹ́ mùsùlùmí sí. ṣùgbọ́n tí Mudiru wá sọ̀rọ̀ sí ẹ̀dá gbọ́n tí Mudiru sọ bismillah. Bàbá ọmọjọ́ tí wọ́n fẹ́ kú wọn mọ̀ bóyá ọjọ́ báyìí ni o àmọ́ pé bàbá ọmọ ìjọ táwọn kù yọrọ ni gbogbo ẹni tó bá ń sọ yẹn irọ́ ló ń pa. Kò sí nínú ìtàn Sheikh Adam tẹ́lẹ̀ kí wọ́n ṣẹgbọ́n Mudiru ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àròyìn pé wòlíì ni wọ́n ní ẹ̀ tó tẹ̀ lọ́rọ̀ nìyẹn wòlíì sahibul bayt adra bá ti lẹ́mọ̀ báyìí yóò rọra sí bọ́ ni. wàhálù Makkata adra bi shi'abiha ṣe ń tó lọ́rọ̀ ló ti sọ̀rọ̀ yìí wípé rọ́ọ̀nì ni wọ́n gbàgbọ́. nígbà tí yẹn gba doctorate tí ò jọ Bàbá ọmọjọ́ tí wọ́n fẹ́ kú. kó tó wá bá wa sọ̀rọ̀ ó sì tún lóhun tó Qur'an ní tó sì takò Qur'an ṣé kò ẹ bá fura sí àfa Lawali ní tí mo fẹ́ lọ́n bí ọ̀rọ̀ Mudir ẹ̀yin kan mú wa lọ́ta ẹ̀ ṣe ìbáni lórúkọ jẹ́ ẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀ bẹ̀rù bínú Ọlọ́run pẹ̀lú tẹ̀ ń ṣe torí kí n torí pé fẹ́ defend àfààyàn à ń sọ fún yín lẹ́nu gbogbo àwa tẹ̀ ń rí lọ́ta Mudiru yín pé tí Mudiru yín bá dákẹ́ láti máa sọ tó tako táwọn àfa onímọ̀ sọ rí àbí láti máa sọ tó tako ìmọ̀ àbí láti máa fa àwọn sàábé ta yín àbí láti máa rọ́bìṣì ìmọ̀ lórí hadith tí wọ́n ti ẹ̀ gba ìsìn jẹ́ rárá wallahi àwọn yóò mọ̀ torí pé kò sí gbẹ̀rẹ̀ dá lórí ti anybody rò tí àwọn gbèsè tó máa rí tiwọn rò ẹ̀sìn tó ń bàjẹ́ ni kì í ṣe personality wọn kò sí tó kà wá pẹ̀lú yẹn tó bá wù ní kálukú kó jẹ oúnjẹ sápò rẹ̀ gbogbo tó bá wù kó jẹ tó bá wù kó bí ẹ wọ́n bẹ̀sìn jẹ́ wọ́n dẹ̀ fi òdo máa polówó ìmọ̀ fún wa kò lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n aláwọ̀ yẹn lọ́ta Mudiru yín sọ́nbà Mudiru yín jà sí ilé ni àbọ̀n bá wọn jà sí mọ́tò àbọ̀n fẹ́ gba ibi tó ń jókòó sí fámìlì náà kò sí tó kà wá pẹ̀lú wọn ẹ̀yin ò wá ru àtúbọ̀tán ẹ̀rọ tẹ́ fẹ́ lọ sọ fọ́nà pẹ̀lú kéwù yín ẹ mọ̀ wá bá àwọn yẹn lórúkọ jẹ́ ẹ̀yin mọ̀ tí yẹn ni ìmọ̀ ni bàbá ìmọ̀ wo là ń sọ fún yín láti jọ yẹ kó mọ̀ yẹn jáde ṣùgbọ́n àwọn challenges àti tù síta ẹ̀rí kankan jù sí ẹ̀rí kankan defend débù àti ìbánu lórúkọ jẹ́ lọ gbọ́dọ̀ afẹ́ ṣe yẹn la ó kì í sẹ́yìn nígbà tí àáfà yìí sọ tó sọ yẹn tí àwọn èèyàn dìde ó lọ àáfà yẹn lọ post ni Dr. Awali yẹn wọ́n post orí kinní wọn kìnìún kan tí fúlù bá sọ̀rọ̀ kìnìún kan tí gbogbo yẹn tó bẹ̀rẹ̀ sí yìn ẹ̀ má fẹ́ níbọ̀dì lé sí jàre níjẹ́ sọ yẹn bó ṣe rí nìyẹn àwọn gbà tí Mudiru iṣẹ́ sọ ó dẹ̀ mọ̀ pé tóun sọ yẹn wallahi kò bá Ọlọ́run àtàlẹ́bí lọ lóòótọ́ gbà tí Mudiru iṣẹ́ sọ̀rọ̀ àáfà ṣe wà ń tender apology òun náà lè ń ká wẹ́rẹ́wẹ́rẹ́ lójú screen yẹn ṣe wà ń tender apology ṣe ìmọ̀ tá ń kọ́ yẹn ṣe afẹ́ fi mọ́ defend àwọn àfọ àwa tí wọ́n bá rọ̀ gini àbábá fi defend ẹ̀sìn Ọlọ́run wa in alqaka fahmuka fi ma'awin falaytaka thumma laytaka ma fahimta ẹjẹ lọ bẹ̀rù àtúbọ̀tán kẹ bẹ̀rù Ọlọ́run àwọn fi ń ta yín láyà tẹ máa ń pa sọ kankan tó takun tí Mudiru yín sọ tẹ́yìn dẹ́mọ̀ pàwọ́ arọ́ǹgì ẹ̀yẹn bọ́ síta kẹ́ kóyàwó àtọmọ yín ká ṣe mọ̀ báhálà ibi tọ́rọ̀ yín dé dúró nísìnyí yẹn kí ló dé ẹ̀dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ayé di pàtàkì ẹ̀dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ayé di aṣẹ̀mọ́lù lórí ìlú fún wa ṣèbó wà nìyẹn nísìn bàbá Mudir àìṣọ̀tà yín o kọ́nà bá wa ṣe yín pẹ̀lẹ́ èyí tó bá ṣe ṣe inú tẹ kọ́ wa náà ni pé ar-ruju' ila al-haqqi fadila kéèyàn padà sí òdodo tó bá rúdodo ẹ padà síbẹ̀ àwọn kan wà tẹ́ pé wọn fẹ́ gbọ́ Ọlọ́run wí ànábì wí mọ́ ẹ̀yin ni wọ́n fẹ́ kó bá wájú Ọlọ́run wallahi ọmọ tó ṣe ẹ̀dáyé lánàá bọ́lọ̀ ń bá fún làákàyè tó sì lè sọ̀rọ̀ yóò mọ̀ sọ pé Abubakar ló wà ní kòtò yóò sọ pé kọ́tàlá ìtú kọ́tàlá inú àdìsí tẹ̀tù ẹ̀ yóò mọ̀ sọ fún wa pé 95 years yìí ṣe 950 yóò mọ̀ sọ fún wa pé ìtazara jàmọ́dà kọ́ ní jẹ́bẹ̀ àtàwọn fiturations oríṣiríṣi yẹn ẹ jọ ẹ padà bí àwọn kìíní wallahi alazim a nífẹ̀ẹ́ yín a máa nífẹ̀ẹ́ òdodo jù yín lọ kò sí ní tá a fẹ́ gbà bí kíkà burú ṣe yín o Ọlọ́run dẹ̀ rí bẹ́ẹ̀ tá a bá ru aburú sí yín ká burú bá wa so ẹ wá fẹ́ sọ àwọn èèyàn fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀sìn tọ̀rọ̀ personal thing wọn àtàkì Mudiru ó bú Mudiru nígbà tí Mudiru pèsè abẹ́ndẹ̀dẹ̀ wù rẹ̀ tá a sọ pọ́rọ̀ yìí kù díẹ̀ káàtó ẹ̀dẹ̀ ní kì í ṣe ebú àwa lẹ̀mọ́ Mudiru padà ẹ wá ń gbó káàkiri àmọ́ náà yọ yín àwa láwọn afáàrí àti láwọn olùbáwí bíbẹ̀ kọ́ gbogbo tẹ mọ́rù bẹ́ẹ̀ lè ṣe pẹ̀lú àwòrán yẹn àwa kì í ṣaṣa àmọ́ fi ìmọ̀ dá yín lẹ́kùn àríṣe kántákántá yín ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀sọ̀ jù ẹ̀ gbogbo nǹkan lẹ́dẹ̀ pọ̀ sí ẹ jẹ́ kí Mudiru ẹ jẹ́ kí wọ́n ṣàtúnṣe wal israru ala al-batili fadiha tẹwálẹ̀ ní gbọ́ ẹ ti sọ ní ẹ̀ ní kó jẹ wallahi ìsinmi kì í ṣe láyé bí nìkan déwájú Ọlọ́run bá dẹ́dà ẹ̀yin Markazi à ń pè yín wallahi bí Sheikh Adam ṣe lùkọ́ yìí ìmọ̀ ní bàbá fi lò Sheikh Adam gba àpapọ̀ bá kìlọ̀ wà ní kòtò sáwọn ọmọ jù ní àbí Mudir
àtàwọn kẹmí tó yàtọ̀ sí tí Mudiru jókòó lé lórí lẹ́ni Sheikh Adam gbà pé ànábì ní 950 lólò Mudiru ní 95 ní àtàwọn a lot of things yàtọ̀ Sheikh Adam tó tún tako ìpìlẹ̀ sí wágán tí Mudiru sọ ẹ wà máa wọ̀nyẹ̀ lọ́ta lórí kí ó tàjọ kí tọ́lọ́ ìjọpọ̀ ní kálukú lérí wa alimun bi ilmihi lam ya'mal anhu mu'adhabun min qabli 'ubadi al-wathan ìmọ̀tẹ́ ìlú kílẹ̀ fẹ́ sọ fún wa dẹ́dà lórí ẹ̀ afáwàlì qallama salima miktharun aw uqila lahu 'itharun dókítọ̀ ní ẹni tó gba PhD ọpọlọ wọn kọ́kọ́ sọ̀rọ̀ kẹnu wọn tó la ọpọlọ kọ́kọ́ jọ kí nìyẹn ká tó sọ jáde ẹ̀jẹ̀ aláwọn kìíní kan ẹ̀dẹ̀ ń sọ ẹ̀dẹ̀ tó ń pòsì ẹ̀dẹ̀ tó bọ́ lórí ẹ̀ nígbà tí Mudiru ṣẹ̀ṣẹ̀ ọpọlọ intend apology yàtọ̀ sí pé Mudiru sọ pé kò rí bẹ́ẹ̀ Islam ní ò rí bẹ́ẹ̀ Mudiru kọ́ ló ní ò rí bẹ́ẹ̀ so Mudiru yẹn ló ṣẹ̀ ní láti sọ fún yín kẹ́ tó mú òdodo kì í ṣe yẹn nìkan nínú àwọn ọ̀rọ̀ tẹ̀ ń pa ẹ̀ mọ̀ pé ìmọ̀ ti lajú ni wa ń katira lọ nínú mọ̀túwájú àdàbíyà wa min al-baliyyati azlu man la yar'awi an ghayyihi wa khitabu man la yafhamu ẹ̀yin náà wá ka yar'awi ẹ wá wá asilu ẹ wọ́n jẹ́ ìràwà ẹ wá lọ bá ṣe ìdàmọ́wí wọ́n wá pẹ́pẹ́pẹ́ lórí ẹ̀ wọ́n àgẹ́tì ẹ̀ ṣé Ádámù náà ní ẹ padà wá ṣé Ádámù wá ronú sí ìràwà nílẹ̀ bí báyìí ṣé Ádámù wá ṣẹ̀ ní a fi sínú 35 làwọn lágbá mọ̀ tẹ́lẹ̀ ẹ fi yín náà sí kó jẹ́ 36 dáhà ló gbà kí ló dé ẹ̀kẹ́ mọ́ fìdó ṣe fáàrí náà tí Ádámù ló ṣe wá fi 36 kún ìjẹ́ wọ́n ti wá gbà ń lè kéwù ní ìjẹ́ wọ́n ti gbà ní Mísírà ìjẹ́ wọ́n ti gbà ní Masari ṣá ti gbà Saudi ṣá ti gbà káàkiri ayé ìrọ̀ lásán sọ dídí dọ̀túrù kájà wá pé kí níyẹn ó fẹ́ rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀yin tí wá nímọ̀ yẹ kẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ o likulli alimin ní hafwa ẹ fẹ́ gbà pa àfa kankan lè ṣe mistake ni pápá jùlọ àwọn àfa àtọ̀dọ̀ tí ẹ̀yin ò lè fi nǹkan gidi hype àwọn àfa yìí so Sheikh Adam ló ṣe wá fi wazinu ìràwà wọ́n ṣe wá gbé wọnú sọ́rífù àtọ́dún jọ o dókítọ̀ àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí man kathura kalamuhu kathura ghalatuhu so gba àwọn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀ tí ń sọ̀rọ̀ ojú ó yẹ ká dẹ̀ wá pé ó yẹ ká question academic achievement yín ká dẹ̀ question Kùránì dẹ́tú torí ẹ̀ ṣe fíkọ̀ but ẹ ṣe mistake gidi lórí ikú Sheikh Adam wọn ti kọjọ ọkùnrin ẹlẹ ẹ̀ tún gbọ́ wàláhì tàláhì àbí bẹ́ẹ̀ kọ́ sọ ẹ̀ ti dúró lórí ẹ̀ bàtí Mudiru ṣe wá sọ̀rọ̀ lẹ́sẹ̀ wá padà ẹni tí Kùránì sọ pé kò rí bẹ́ẹ̀ tábí ìfìní òsì kò rí bẹ́ẹ̀ tí pìlẹ̀ sí wá ní ní tẹ̀sán yẹn takò lákàyè ó dẹ̀ takò ẹ̀sìn. nígbà yín mọ̀ọ́ká sí àìṣọ́ ta yín o ẹnì kankan kì í ṣọ̀tá yín ẹ̀yin ní kẹ́ yẹra yín wò ní tí ó mọ̀ fà ṣẹ́ẹ̀rì kò sí bá a ṣe fẹ́ ṣe a bá fẹ́ ṣàṣepọ̀ ẹjẹ́ àjọ pàdé níbi pé ká mọ̀ trẹ́sìn ṣe ẹjẹ́ àjọ gba òdodo lódodo ká gba irọ́ nínú àtòdodo ká gbòdo lódodo ká lódodo dànù kájọ mú ètò jẹ gidi ká mú ètò jẹ gidi ìyẹn láàánú ìfimọ́ ní gbólóhùn aṣọ Dr. Awal Ọlọ́run ṣe yín pẹ̀lẹ́ o so gba àwọn nǹkan tí ò ṣe yẹ mọ́ gbé síta mọ́ kò pọ́n ìmọ̀tẹ́ gbé dání ẹ̀ kò pọ́nlé ìdí àwà Sheikh Adam kan ló ṣe fi wá sínú ẹ̀kún irọ́ nìyẹn so ìyẹn lọ gbọ́n tíra yín dáadáa. Assalamu alaikum.